Ayé ń bínú kádàrá wọn ti gbàgbé àkúnlẹ̀ yàn. Ọlọ́wọ́ àmọ́ bàná, kò láwọlé kan ní ìrìndì sílẹ̀. Òdẹjọ́, 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 òdẹjọ́. Àyìndé bí bọ́lá, olúwa yóò ní ìdúnjì. Ayé ń bínú kádàrá wọn ti gbàgbé àkúnlẹ̀ yàn. Ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe ẹlẹ́ṣẹ̀ àní tó bá mi ṣàmì. Àpadà sí burú kúkéré lóbi kò ní láyé débi ọwà. Ó lọ níwájú kò ní lọ bọ́bọ̀ lẹ́yìn kò ní bá. Ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe ẹlẹ́ṣẹ̀ àní débi bọ́lá. Ó ti jayé pẹ́ aládé o, ó ti jayé pẹ́. Sọ́kùnrin máa jáyé jù pàálí lọ, ó ti jáyé pẹ́. Àyìndé Adémi Wàsíù ní kì í jẹ́ gẹ́gẹ́. Títí bí bá máa wí ohun Àyìndé Wàsíù. Ọ̀rọ̀ bàbá wa Wasiu Ayinde la mú wá lálẹ́ yìí. A fẹ́ dá sí ètò wa ń ta lọ́wọ́lọ́wọ́ fún bàbá wa. Gbogbo eléyìí tí à ń gbọ́ wuyewuye tó ń lọ láàrin ìgboro pàápàá jùlọ lórí ọ̀rọ̀ iṣẹ́ orin àti wàhálà tí máa ń wà láàrin àwọn olórin àtàwọn onílù. Kò sẹ́ni tí yóò kọrin débi tí bàbá wa Wasiu Ayinde kọrin dé yìí tí yóò sọ pé òun ò ní irú challenges yẹn rí. Even àwọn tó ti kú náà àwọn olórin náà nírú ẹ̀. Bó ṣe máa ń rí nìyẹn. Ìjọba kìlọ̀ tán o, àwọn Àyìndé Wàsíù lóṣèlú. Kọ́lá rẹ̀ mọ́ ẹdẹ o, ọmọ ti ṣówó ẹ̀mí mọ́ o, ọkọ̀ lọ́hùn tó ìyìn ààrẹ mú. Tí mi ọmọ ní fowó ṣe orí ni. Ẹni rí bá fẹ́ ṣe ó ń tajà ló ń jèrè. Lọ́wọ́lọ́wọ́ ló mú wálé Wàsíù ọmọ ní fowó ṣe orí. Àwa dúpẹ́ fọlọ́wọ́n ńlá o. Àlí ńláwọ̀ èèyàn ọmọ ní fowó ṣe ní Jámánì. Káyọ̀dé
Samson fẹ́mi ọmọ ṣọ́ọ̀tì rẹ o amúdáwá ṣùkúrà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọbẹ̀ ṣeun ṣeun mi. àwọn talent lọ́dún yìí abájọ́lá alájì mi gbogbo yẹn ṣe mọ̀ dúpẹ́ ẹ̀ bá mi tọ́jú Abíọ́dún ọmọ gbà. Àyìndé Adémi Wàsíù ní kì í jẹ́ gẹ́gẹ́. Wàsíù ni lóòrùn méjì gbogbo. Connection tí mo fún yín lọ́wọ́ yìí ibi táyìndé ti bẹ̀rẹ̀ sí tó ní dúpẹ́ ìrìn àjò ní. Oye tó ṣe fún mi ọmọ tó gbà láwọn. Bẹ̀rù bá dúpẹ́ lóde bá gbà mí. Ẹni bá mọ dúró ló ń dúpẹ́ wá sí Àyìndé ọlọ́run mi ò ní máa ṣọpẹ́ o. Mo dábẹ̀rẹ̀ nílé pé mo ń lọ Amẹ́ríkà. Ọlọ́run ṣọ́mílá ó sì tún ṣọ́ mi bọ̀ wálé. Àlàyé mo kẹ́rù wálé. Mo kàn ń tẹ̀ láti fi àwọn orin yẹn mo kàn fi ń ṣe àwọn èèyàn lójú inú bí Táyìndé ti bẹ̀rẹ̀ ìrìn àjò bọ̀ láti years back ibi tí bàbá ti bẹ̀rẹ̀ ìrìn àjò. Bàbá kì í ṣe ẹni àrífín, Wasiu Ayinde kì í ṣe ẹni àrífín. Ẹni tó bá mọ ètò Ọlọ́run lórí Wasiu Ayinde kò ní kọlù. I swear to God. Ọlọ́run rí ó mọ̀ọ́mọ̀ yọ̀ǹda rẹ̀ sórí ilẹ̀ tá a wà yìí ni sáàárín wa. Ẹni tí ètò rẹ̀ pé látòde ọ̀run ni. Ẹni tí ètò rẹ̀ pé látòde ọ̀run. Ṣé Wasiu Ayinde ló ní fújì ni? Wasiu Ayinde kọ́ ló ní fújì. Ẹni tó ní fújì gan lójú ayé rẹ̀ ni Wasiu Ayinde ti lu classical. Ojú Barrister láyé rẹ̀ táyé Barrister wà láyé ni Wasiu Ayinde ti lu classical lójú ẹ̀. Kéèyàn bẹ̀rẹ̀ láti ta láìtí 4 kódà ẹ̀rẹ́ títí dé ní tá à ń sọ̀rọ̀ yìí káyé ó sì má dákẹ́ láti má mọ sọ̀rọ̀ Wasiu Ayinde. Ẹ rí wípé ètò Ọlọ́run ni. Mo kí màmá tó bí Wasiu Ayinde dáadáa pé wọ́n kú oríire wàláì. Ní 1957 a kí ìyá Ayinde kú oríire, a sì ń kí ìyá Ayinde kú oríire títí dòní. Ọlọ́run ọba o. Ayinde ọmọ anífowóṣe tẹ́ ẹ bá mọ àrà tọ́lọ́run dá nínú ìrìn àjò rẹ̀ èèyàn ní kọlù. I swear to God. Mo fẹ́ kẹ́ lọ jókòó kẹ́ gbá research lágbà tó ti bẹ̀rẹ̀. Apart from orin tó kọ, ẹ wo ètò ìgbésí ayé Wasiu Ayinde, ẹ wo bó ti rìn, ẹ wo àrà tọ́lọ́run dá nínú ayé rẹ̀. Ní 90s bàbá wa Wasiu Ayinde kọ orin kan, ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní pick fact nínú ìrìnàjò wọn. Ó ní Ifá tí mo tẹ̀ yìí ó á dára, mi ì rí kẹ́sẹ̀ tí ẹ play ni. Berlin ni bàbá ti kọ orin yìí. Berlin ni ló ti ní Ifá tí mo tẹ̀ yìí ó á dára, ògbèsẹ́ ògbè iṣẹ́ ló wá ní, ògbè iṣẹ́ yìí ló wá pè ní ògbè owó, ògbè sẹ́rẹ́ńkẹ́sẹ́. Ifá tó bá lógbè inú tó sì ní ọ̀sẹ̀ nínú, tó gbé wà lọ́tún tọ̀sẹ̀ wà lósì,
òun náà ń pè ní ògbèsẹ́. Kò sẹ́ni tí wọ́n defy fún irú ìrìn àjò Àyìndé ní ó rìn. Wàláì ẹni tí fẹ́ẹ̀ bá jáde sí orí ni ó mọ tọ́ka sí ìrìn àjò rẹ̀ ní gbogbo ìgbà. Ẹ rí i pé Wasiu Ayinde orí ni máa ń tọ́ka sí pé all the time gbogbo orin ẹ̀ orí ni. Orí ni. Orí ni. Ó pàtàkì orí púpọ̀ nítorí pé ó mọ̀ pé ìrìn àjò òun orí ni. Ìṣẹ̀dá rẹ̀ ni. Nígbà tí Wasiu Ayinde ti wá yan orí látòde ọ̀run, àkókò kan pépà gbé wọn ní Wasiu Ayinde ti kú. Òkìkí kàn ní Nàìjíríà, àwọn èèyàn sáré lọ lé ẹ̀ wọ́n lọ mọ̀ bóyá lóòótọ́ ló kú àbí òkú, wọn bá láàyè. Wasiu Ayinde yìí kan náà ni. The same Ayinde la gbọ́ pé wọ́n náà mú l'Amẹ́ríkà láì mọye ìgbà, wọn náà ti mú ọwọ́ ti ba ọwọ́ pálábá rẹ̀ ṣégi. Ayinde tó padà wálé yóò tó wá dá wa lára yá. Ayinde yìí kan náà ni. The same Ayinde ni Auto Bola ló ń ṣe fídíò fún lórí Facebook láti bí ọdún bíi 6-7 sẹ́yìn. Tí ò gbin kò ní fèsì. Wasiu Ayinde yìí kan náà ni. Lẹ́nu ọjọ́ mẹ́ta tí onílù Wasiu Ayinde jáde tó ní Wasiu Ayinde èèyàn burúkú ni, aláìdá èèyàn ni, Auto Bola tó ti jáde padà, ó tó ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìyàwó Esabod náà ti bẹ̀rẹ̀. Àgúnmọ̀ àwọn kan ní Wasiu Ayinde. Tí èèyàn bá jẹ́ ẹni tí ó ní inú tí ń rò, ó mọ̀ pé ẹni tí bá ń kọlu Wasiu Ayinde Ọlọ́run ní ń kọlu. Níjọ́ tí ìyá Saheed Òṣùpá kú, kinní kan ṣẹlẹ̀ lórí stéèjì. Wasiu Ayinde ń sọ fáwọn àfáàjọ náà lọ́hùn pé ẹ farabalẹ̀ ẹ gbowó yín, ṣùgbọ́n ẹ kọ́kọ́ fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa ná. Ṣùgbọ́n gbà táfà kan ó dáhùn, tẹ bá lọ tó kẹ́sẹ̀tì yẹn wò dáadáa, àfáà yẹn ní àwọn kọ́ Wasiu Ayinde sára àdá, àwọn ó fàdá náà roko ayé Wasiu Ayinde ó bàjẹ́. Mo wá rẹ́rìn pé iṣẹ́ tọ́lọ́run parí ó ju sí àfáà lọ. Iṣẹ́ tọ́lọ́run parí ni Wasiu Ayinde, kì í ṣe sí àfáà, kì í ṣe sí àfáà. At the end of the day àfáà yẹn la gbọ́hùn rẹ̀ mọ́, àtúngbá Ayinde dọ̀la. Ara ìmọ̀ gbọ́ Ayinde òun ni tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, tà tó ń gbọ́ pé wọ́n ní ọmọọṣẹ́ rẹ̀ kan náà jáde, ó ní Wasiu Ayinde yìí fáwọn lówó, ó sì tẹ̀lé fún 32 years láì gba kọ́bọ̀. Ìyàwó rẹ̀ sì ń wòran, ó rí pé ìyàwó burúkú ló fẹ́. Ìyàwó burúkú ló fẹ́ tó mú oúnjẹ wálé tí ìyàwó rẹ̀ sì gbà kọ́ máa lọ rú ibi iṣẹ́ yẹn fún 32 years. Then ọ̀yàn yáre torí ìyàwó ni ó fọmọ rẹ̀ lẹ̀ kó máa ṣiṣẹ́ kó máa mú nǹkan wálé for 32 years. Torí ẹ̀yin tẹ́ ẹ máa gbọ́rọ̀ common sense, mo ti sọ several times, nínú nǹkan anything tí ò bá ti mọ́gbọ́n dání ẹ má tẹ̀lé. Ẹ ronú sí kẹ́ tó jẹ́ káwọn èèyàn jáde. Nígbà tẹ́ ẹ gbéyàn tẹ́ ṣe interview fún yàn tí ń sọ àwọn ọ̀rọ̀ kan, ó láwọn àbèrè tó yẹ kẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ǹjẹ́ èèyàn kan wá wà tó advice yín pé kẹ́ ẹ fi iṣẹ́ ilé rí rárá, tó jẹ́ pé ẹ̀yin lẹ wàá gbà. Torí pé ọ̀ràn títí yẹn ti fẹ́ ra bọ́ gbogbo Nàìjíríà lọ́rùn. Èyí tí ń ṣe yín ẹ fẹ́ fi kọ́ gbogbo Nàìjíríà lọ́rùn. Ẹ̀yin ló lẹ nídìí àmójútó. Ẹ̀yin ni àwọn tí ilé yín ò fi yín lọ́rùn lẹ̀, ẹ wá fẹ́ rọ́ ọmọ Wasiu Ayinde lọ́rùn. Àmọye yẹn tí ò kó Nàìjíríà dọ̀la tọ́kàn wọn sì wà ń bẹ̀ káwọn náà lọ lóyìnbó, ẹ lọ ẹ bọ̀ ẹ wá rí lóyìnbó padà sí. Wasiu Ayinde gba passport yín sọ́wọ́, kò ní rẹ̀ta ti gba passport yín sọ́wọ́. Ẹ lẹ́tọ̀ọ́ àti fẹjọ́ rẹ̀ sùn jọba, ẹ ṣe gbogbo yẹn. Ẹ wá ń bọ̀ wá sórí ìkànnì, ẹ ń sọ̀rọ̀ fáwọn pé káwa lè pity yín. Out of pity ẹ dẹ̀ fẹ́ fi ba orúkọ ẹnìkan jẹ́. Àánú yín ṣe mí ẹ̀gbọ́n, onílù ní mí níran mi. Kò sólórin tí ó mọ nílù rẹ̀ kékeré, iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ ni. Wàláì 32 years, kódà after 5 years lẹ́yìn kẹ́ tí ọpẹ́ ẹ̀ ṣe mọ́ kẹwẹ́ lómi bóyá cross sọ́dọ̀ Paso ni àbọ̀dọ̀ Òṣùpá. I'm telling you 32 years. Inú mi dùn pé ẹ̀sọ́ kó Wasiu Ayinde fún yín lóògùn jẹ pé ní ò jẹ́ lílọ, because ẹsẹ̀ yín wà ń bẹ̀ kò gé, ojú yín sì ríran, orí yín sì pé ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń jẹun. 32 years kéèyàn sì yàn kó sì mọ́ káàsẹ̀
ẹ̀dẹ̀gbà láti máa tẹ̀lé irú ẹni náà jáde àbá onílù àwa tá a jẹ́ alágbe onílù tọ́jú pé bàbá wa ìran wa ìlù là ń lù tá a fi ń jẹun, ìran mi ìran alágbe ni, onílù ni wá. Tó bá dé stage kan tá a bá ń lùlù fún èèyàn tí ó sọ̀rọ̀ ó ní tá a fi lù wí tó lè ba nǹkan jẹ́ mọ́ lọ́wọ́. Ẹ wá jókòó ẹ wá ń tẹ̀lé ní olórin kiri, ẹ wá rí nǹkan kan jẹ sì dúró síbẹ̀. Torí ẹ̀ lèmi ò ṣe gbẹ̀rí yín jẹ́ gba ọ̀rọ̀ yín wọlé. Ẹni tẹ́ ń wo àkàndá ẹ̀dá ni bọ́lá ń ṣe ṣètò rẹ̀ wá látòde ọ̀run nu. Nígbà téèyàn ó fira rẹ̀ wé ògì, ó ní ògèdè ẹyẹ oko, aláyìndé òde ẹyẹ oko, ẹ wọlé ayọ̀ ẹ fògé sí ohun gbogbo lọ́wọ́ orí. Àyìndé orí rẹ̀ ní rí fàásì always bí bọ́lá ń ṣe ṣètò orin àjọ ayé òun nìyẹn. Ó dẹ̀ di orí mú, ó dẹ̀ sọ títí nígbà tí ń sọ nǹkan wọ̀nyí ẹ̀yin tẹ́ ẹjọ́ nínú iṣẹ́ ẹ̀ mà pé orí títí náà yẹ kẹ́ máa tẹ̀lé ni. Ẹ̀yin sún gbàgbé àbẹ́ gba Jésù lẹ́yìn ìlú ẹ̀ wá ń fi ìlú búra pé kíníkan ẹ̀ ń fi ń búra pé kọ́dà gan kíníkan ó ṣe tí ẹ bá fi ìlú búra lórí irọ́. Kí ló wá káwa pẹ̀lú yẹn? Torí ẹ̀ ni ẹ̀dá tọ́lọ́ ń dá Wasiu Ayinde ẹ má fi wé rárá. Ní 1990 orin Wasiu Ayinde kan jáde síta. Ìjọ yẹn làwọn tí wọ́n mọ ìrìn àjò ẹ̀dáwò ti sọ̀rọ̀ ń pa ẹ̀. Ilé ẹmu la wà lọ́sàájọ́ tá à ń sọ yìí ní oríkò kan tó ń pè ní Mẹ́fúradé ní 1990. Bọ̀bọ̀ kan wá láti Èkó lọ́jọ́ náà lọ́hùn, ó wá bá wa nídìí kọ̀ ní Mẹ́fúradé tó wá mọ ìlú tí mò ń sọ yìí dáadáa, oríkò fẹ́ ni. Kẹ́sẹ̀tì yìí la gbọ́, wọ́n ń pe orin yẹn wọ́n ń pè ní Siliki. Nígbà tá a gbọ́ Siliki tó dé stage kan kò sẹ́ni tó lè sùn lóru because orin bọ́m̀bẹ̀. Orin wọn Wasiu Ayinde ṣe tí ò hit, ẹ sọ fún mi, ẹ sọ orin Wasiu Ayinde tí ò hit. Ọjà wọn Wasiu Ayinde tà tí tó kùtà, ọjà Wasiu Ayinde ó kùtà. Ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ gbéṣẹ́ lẹ́yìn tẹ́ ń tẹ̀lé for 32 years, ẹ̀yin lẹ́ ń jẹ́ kọjá rẹ̀ ó nítumọ̀. Wáì tẹ́ ẹ̀ faraya lálàfo 32 years yẹn tẹ́gbẹ́gbà tó wá dé ní lẹ́sẹ̀ wọn ń rí bí aláìda nígbà tí nǹkan tán mẹ́yìn náà lọ́wọ́. Lọ́bùn yín ṣẹ̀ wọ́n ń rí kó ọkọ́ tìràn mọ́. Tí kà bá rojọ́ ìkàkọ́ ni ó dà. Àwa kan wà kò sírun tẹ́ ẹ fẹ́ sọ wájú wa. À á gbọ́ à á kàn ronú lé lórí ní ká tó fèsì. Wọ́n ní kéèsì tó wà lẹ́yìn. Ẹ wá bọ́ta ẹ fẹ́ ta ní ṣì méje, ẹ tanra yín. Ẹ sábọ́ọ̀dù àti lady bí àbíkẹ́ gbórúkọ ilẹ̀ fún níṣẹ̀ṣì wọn ó rọjà tà lẹ́nujọ́ mẹ́ta ìfáwọn kọ́sọ́mà wọn ó ṣèwé Wasiu Ayinde dáadáa. Àyìndé dẹ́lẹ̀ kò ní dáhùn. Nígbà tó Obesere ń sọ̀rọ̀ ọ̀rẹ́ mi kan wà tájọ jiyàn lórí ọ̀rọ̀ Obesere ńgbà kan, nígbà tí ẹ̀gbọ́n wa ní Alhaji Abbas Obesere a close dáadáa. Wọ́n bẹ̀rẹ̀ orin gbà yẹn bẹ̀rẹ̀ sí ní bú Wasiu Ayinde. Wọ́n ní Àyìndé ò dá wọn lóhùn. Kò dó Obesere lòndò ní dọ́là. Obesere dà nínú iṣẹ́ fújì lénìí. Òun náà mọ pò tó ń wà. Àwọn ọmọ tó wà lẹ́yìn rẹ̀ gan ó mọ pò tó ń wà sí wọn lénìí. Bó ṣe rí ni àwọn ẹ̀dá kan bẹ àkàndá ẹ̀dá ni wọ́n iṣẹ́ téèyàn máa kọlù. Ẹ ní láti wà very careful. Ẹ ní láti wà very ó yẹ kẹ́ mọ̀ pé ẹni tó rí dání. Ẹni tó rí dání irú Wasiu Ayinde látijọ́ tó yẹ pé irú rẹ̀ ń bẹ láyé àtijọ́ ni òun sọ dòrìṣà ni nídìí iṣẹ́ orin yìí. Etí Wasiu Ayinde fi orin ṣe ẹni tó lórin tó jẹ́ creator Fuji creator gan orí ṣe. Etí Wasiu Ayinde fi orin ṣe. Nígbà tí Barrister dé wà láyé Wasiu Ayinde máa lọ sọ fún torí pé bàbá ló mú Barrister wípé bàbá mo ti ń gbé orin lọ sí Apex ni mò ń gbóni lọ. Ó máa ń sọ fún Wasiu Ayinde, ó máa ń sọ fún Alhaji Barrister dáadáa. Alhaji Barrister ní àwọn kan náà wọn bá ń bẹ dè ní Wasiu Ayinde ò tí ì bá yàn ń bẹ. Apex tó gbé Fuji lọ kò tí ì bá yàn ń bẹ dùn ní tá à ń sọ̀rọ̀ yìí. Torí nǹkan fi Fuji ṣe Barrister tó ní Fuji ò fi ṣe. Kò fi ṣe ẹ lọ wo ohun tí Wasiu Ayinde fi Fuji ṣe. Ẹ lọ wo àrà tó dá
ojú Barrister ló ti fi classical sínú Fuji nígbà tí Wasiu Ayinde lu classical ṣe bí àwọn àyàn ṣe kíní kan náà ló lùlù tẹ̀lé lẹ́yìn gbà yẹn why tẹ̀yẹ ò rí jágbà lára ẹ̀ why tẹ̀yẹ rí jágbà Wasiu Ayinde lé lórí owó everybody mọ̀ bàbá ọ̀rẹ́ mi kan wà ní Island tó jẹ́ àwọn ní studio nani bàbá yẹn ti kún sí bàbá yẹn sọ lójú tèmi dáadáa lára 2002 wípé Wasiu Ayinde kódà ó sì jẹun lówó dọ̀la tó sọ̀rọ̀ Wasiu Ayinde bẹ́ẹ̀ wípé ṣùgbọ́n ọ̀rẹ́ làwọn jọ ṣe kéékèèké ni wípé tó bá rọrùn sí no ó lòun jẹ Wasiu Ayinde lówó sorry ó lẹ́ni tàbí Wasiu Ayinde bá ti rí wọn sọ pé owó mi dà sùúrù owó mi dà ó ní bó ṣe máa ń béèrè owó yẹn lọ́wọ́ nìyẹn pé kì í gbàgbé owó síyàn lọ́wọ́ ẹni tó bá ṣiṣẹ́ ó gbowó ta lẹni tó gbàdúrà lé ayé rẹ̀ pé kó ṣiṣẹ́ kó má gbowó bọ̀ nígbà tí ẹ̀yin ti lè lulu fún yẹn tó lọ́n ní kẹ́ wà nú àwọn ọjọ́ rẹ̀ tẹ́ẹ̀jọ́ ń jáde tẹ́ẹ̀jọ́ ń lọ tẹ́ẹ̀jọ́ ń bọ̀ ló yẹ kẹ́ ti tún rìn àjò yín rìn pẹ̀lú ẹ̀ tí ò bá ní pé yín ẹ̀ bá ti fílẹ̀ kẹ́ ti lọ gbogbo tó ṣe yín lẹ́nìí sorry to say it o àgọ̀ náà ń pè é àgọ̀ kéèyàn lo 32 years pẹ̀lú èèyàn kó mọ̀ wá sí achievement kankan àgọ̀ ni obìnrin bá fẹ́ èèyàn for 4 years tí ò bá rí nǹkan kan yóò kẹrù ẹ̀ yóò kókó mẹ́ ó dùn mí tíyàwó yín ṣe wà pẹ̀lú yín ó yẹ kó ti fi yín lẹ̀ tipẹ́tipẹ́ because ẹ̀ ṣe ẹni téèyàn máa fún lóbìnrin o ẹni tó fún yín lọ́mọ gan ó yẹ ká yìn torí ẹ̀ ní ṣàna ẹ̀yin tẹ́ ẹ̀ mọ bí yẹn ṣe máa bá ẹni tẹ́jọ́ ń ṣe bísínẹ́sì tẹ́ ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe bá fà á lórí ọ̀rọ̀ owó ẹ̀ nílé ṣàna ẹ̀ mọ̀ jẹ́ntu ọ̀rọ̀ owó níbi tẹ́ ti kó ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ ẹ má bínú sí mi òdodo ọ̀rọ̀ ni o èmi ò ní fọ ọ̀rọ̀ sáwọn abẹ́ àwọn sọ fún yín láíláí mi sì ní parọ́ mẹ́nẹ́lẹ́ni Àyìndé ń ṣe business ni ṣe businessman ní tó bá pè rẹ̀ ni ó ṣe tí ò bá pè rẹ̀ kò ní ṣe tẹ́ bá tọrọ owó lọ́wọ́ ẹ̀ tí ò bá fún yín kò sí ní tẹ́ fẹ́ ṣe fún tó bá ti sanwó iṣẹ́ yín fún yín simple kò síbi tẹ́ ti rojọ́ náà pé kò jẹ́ pé ó jẹ yín lówó iṣẹ́ kò síbi tẹ́ ti rojọ́ tẹ́ sọ pé ó jẹ yín lówó iṣẹ́ torí ẹ̀ làwọn tí wọ́n ń pitipiti tí wọ́n tètè máa bọ́ sórí láì ní máa sáré búyàn ẹ̀ ń bú Àyìndé táwọn kan bú tí wọn ò jẹ́ èèyàn mọ́ ẹ̀ kí kíyèsára ni àwọn èèyàn ti bá Àyìndé ńlẹ̀ ìta àmọ́ dáadáa ṣé wọ́n jẹ́ èèyàn ni ṣé wọ́n dìde mọ́ ni ẹlòmíì parẹ́ mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì kú dànù ó bá lọ torí tí ọmọ anífowóṣe fi sórí kì í ṣe bẹ́ẹ̀ ló fi ní báwo ló ti kọrin ìgbà yẹn náà ọmọ ewúrẹ́ dúdú wọ́n mú re gbófá ọmọ anífowóṣe wọ́n má gùn tán bọ̀ lọ́jọ́ wọ́n mú yẹn rèé bọ̀ sun Ọ̀ṣun ògbà bọ̀dé ẹ má ṣe pé rí àwa ọmọ anífowóṣe orin yẹn ẹ lọ gbọ́ dáadáa ẹ wà àgbàtìgbà Àyìndé tí ń kọrin yẹn bọ̀ ẹ wà àgbàtìgbà tí ń kọ àwọn orin yẹn bọ̀ ibì kan náà tó ti kọ́ pé kẹ́mọ́ fún Aláàjì Àyìndé ń òjò bí o Aláàjì Àyìndé ń òjò bí o wọ́n mú gbígbẹ́ sọ́tọ̀ wọ́n fi tútù yẹn lọ wá wọ́n mú gbígbẹ́ sọ́tọ̀ wọ́n fi tútù yẹn lọ wá o Aláàjì Àyìndé ń òjò ẹ wo iye ẹ̀ tó kọ 80s Àyìndé kọ orin tí mò ń kọ yìí kẹ́nìkan wá dó sí kọ̀rọ̀ ibì kan kọ́ lọ́wọ́ yẹ ẹrù tí Wasiu Ayinde ti dì láti 80s títí ń dìbọ̀ ẹ̀ wá lẹ̀ fẹ́ dànù lọ́sàn kan òrukàn ẹ̀ ń tara yín jẹ pírí lọ́lọ́gọ́jì ẹnìkan kì í bókun rẹ̀ yẹ lórí ìtẹ́ pírí Àyìndé ó máa jí èmi gan tí mo dúró yóò máa jí pírí lọ́lọ́gọ́ mi ó máa jí tèmi ó sọ fún gbogbo yẹn ni pé gbogbo nǹkan nílé ayé ẹ máa jáfòótọ́ ọ̀nù ṣe tó bá kù díẹ̀ káàtó ẹ já máa fọ̀rọ̀ wa lọ kì í sàsìkò lẹ́ẹ̀kẹ́ fọ̀rọ̀ lọ ẹ ti lò 32 years ẹ ti waste ọdún yẹn dànù ọmọ tẹ́yìn bá bẹ́ẹ̀ 32 years tó bá dàgbà ìsídà kó wà nílé ọkọ lẹ́nu kó mọ sábìyàmọ́ tàbí kó mọ wá bí ó ṣe fẹ́ yàwó báyìí kéèyàn olóru ọdún yẹn kó wá lọ máa fi sèyàn láì nígbà kọ́bọ̀ àbá ẹ̀gbọ́n ẹ tún irú ara yín pa ọdún tí mo sọ pé Sílíkì jáde yìí Sílíkì yìí ẹni tá à ń sọ yìí Ọlọ́run ló yọ ọjọ́ náà kó ẹ̀mí rẹ̀ ò bá lọ sí lórí orin Sílíkì yìí tó jẹ́ pé lóru gànjọ́ tó jí kúrò lẹ́gbẹ̀ẹ́ wa ó gba orí kọ̀ọ̀kan tán pè ní oko 4 lọ number 4
láti lọ nígbà tó gbọ́ orin yẹn lóru kan tó play Siliki kan bẹ̀ tó hot ju Siliki tó mú dání lọ Siliki yẹn àwa gan ò gbọ́ rí lélẹ́yìí tó mú wá bá wa tàjọjọ gbọ́ ó tún wá gbọ́ mi tó hot ju tiẹ̀ lọ ó dẹ̀ mórí lé oko yẹn kó fọ́ lóru àwọn ọdẹ ló trace ẹ̀ títí tí tán mọ ojú pátí tó lọ Wasiu Ayinde fúnra rẹ̀ tó kọ Siliki yìí òun fúnra rẹ̀ wo London níbi ìjọ kẹta tó ṣe Siliki yẹn tán lẹ́kọ̀ọ́ ní 1992 or 91 lọ́rọ̀ ọ̀rọ̀ orin tí mò ń sọ yìí tó dé London ó ní Heathrow ní airport London ló ń ti ń gbọ́ táwọn tó wá pìkì òun ti ń play Siliki tó ń play lẹ́kọ̀ọ́ lánàá tí wọ́n ti ń kọ́ fún un nínú mọ́tò ló sọ pé táwọn lè ṣe kẹ́tẹ̀ wọ́n láwọn èèyàn ti jíde lálẹ́ àná wọ́n ti mú kẹ́tẹ̀ wọ́n táwọn ti gbọ́ ní Siliki ẹ wo tí Siliki bí fún Ayinde ń gbà yẹn ẹ wo tí Siliki bí mọ iye àwọn èèyàn tó ṣe concert nínú àwọn olórin Nàìjíríà bàbá wa Sani Adé ṣe concert ní Berlin ní Germany Barrister ṣe concert Barrister ní Berlin ní Barrister ló ti gbé ṣẹ̀kẹ̀rẹ̀ sórí tí ò wọ bàtà tó ń jó tó fi gbogbo agbára jó gbà tó rérò the same concert ní bàbá wa Sani Adé náà lọ ṣe tèrò lọ bí omi crowd wo Ayinde púùlù London crowd wo ló púùlù l'Amẹ́ríkà ẹ sọ fún mi but ajébùgbà Ayinde jẹ ẹ lọ wo life kan tó ṣe ní US tí wọ́n ti náwó fún Ayinde táyìndé dẹ̀ dákú sórí stage tó jẹ́ pé kò wẹ̀wù ìhòòhò ló kọ́ nìyẹn ó kàn wọ ṣòkòtò black kan sí di tó pé omi ni wọ́n fi gbé èké up nígbà tí òjò dọ́là rọ̀ òjò dọ́là ó rọ̀ lé Ayinde lórí ẹ lọ wò grandma mi ó wá wò mí bí tí mo ti ń wo orin tí mo ti ń wo kẹsẹ̀ tiẹ̀ ń gbà yẹn mo wò láti alẹ́ tí mo ti mo wò dago 3 òru pé kí ló lè máa ṣẹlẹ̀ báwo lọ́lọ́run ṣe kẹ́yìn báyìí grandma mi wá ní irú orin báyìí máa wò máa wò ó rí bá ṣe ń waste owó ni lórí èèyàn ẹ̀ wá ń sọ̀rọ̀ nígbà táyìn dé ń ṣiṣẹ́ ẹ̀yìn sì ló nílò ẹ̀ ní gbogbo ìgbà tá à ń sọ yìí báwọn títí ń ṣe wá jẹ́ ọ̀rọ̀ yín tí ń bá yín fà á ẹ̀gbọ́n onílù nǹkan tó ń bá yín fà á wà láìtàláì ó ju ogun Biafra lọ ẹ kàn fẹ́ lọ ogun tí yín Máyìndé lọ́rùn ni I swear to God ẹ lo mójútó ní àjò yín bò mí o mo yìn ìyàwó yín tó dó tì yín dùn ní tí ò ti bẹ́sẹ̀ sọ̀rọ̀ I swear to God mo yìn òní ẹjẹ́ àyìn Wasiu Ayinde mi ní Láyìndé dá o kò sẹ́ni tí ò ní kùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀ but kì í ṣe irúṣẹ́ tẹ́ ẹ bá ṣe yẹn kì í ṣe irúṣẹ́ tẹ́ ẹ bá ṣe wàláì kò sẹ́dá tó dáa tó pé but kì í ṣe irúṣẹ́ tẹ́ ẹ bá ṣe torí tó bá jẹ́ pé 32 years lẹ́lò lẹ́yìn ẹ̀ tó tọ́ gbogbo bàtà ń sọ yìí Táyìndé ń rìn tí ń dìde lọ́wọ́ gbà lálẹ́ jọjọ wà hábà ẹ̀gbọ́n àárọ̀ èèyàn tó jáde láti Kòròdú náà tó ní tó ń dà lẹ́ni èèyàn Ayinde ló ń ti dà á pé ó mọ̀ èèyàn pé túrú ẹ̀ làwọn fi dèèyàn àwọn táwọn náà dúró lẹ́ni yìí onígbà tó dé stage kan làwọn wò pé ọkùnrin yìí ìṣòro sẹ́nìkan làwọn náà fẹ́ àwọn náà ń fẹ́ owó gbòòrò owó ta ti ná ìjà àwọn náà jọ mọ́ náà ó láwọn wá ní orin táwọn fẹ́ lọ kọ fún ẹ l'Amẹ́ríkà lélẹ́yìí 60-40 làwọn ó ṣe olóde accept ó dé bọ̀ ó padà já wọn lẹ̀ l'Amẹ́ríkà ní tó gba London lọ nígbà táwọn ò rí mọ́ táwọn bẹ̀rẹ̀ sí náwó àpò ara àwọn làwọn bá wọn ṣe fine means táwọn fi dèrò Nàìjíríà ó láwọn lè dèrò Nàìjíríà ó ní pálí ọ̀hún náà làwọn ń lò táwọn fi ń travel dọ́là opportunity táwọn fi ń lọ lóyìnbó dọ́là ó ní títí ẹ̀ náà ni mọ̀ wọ́n lè gbàgbé orí tó ń rí lára ẹ̀ ẹ̀yìn kan wá dóńbì kẹ́ wálẹ̀ ẹ̀rọ orí kankan rí lára ẹ̀ àwọn tí ó gbọ́rú ọ̀rọ̀ yẹn lẹ́nu yín àwọn tí ò ní common sense ni tí wọ́n lè ronú àwọn tí ò lè dánú rò ní ó gbà kó òótọ́ ọ̀rọ̀ lẹ́ ń sọ I swear to God tí ò jẹ́ kọ́rọ̀ yín ju òótọ́ ọ̀rọ̀ ní báwo lẹ́ ń ṣe lọ 32 years láì ṣe nǹkan kan tẹ̀sí fọkànbalẹ̀ láti máa tẹ̀lé nínú káàkiri ẹ̀gbọ́n ẹ wojú sọ̀rọ̀ ọ̀rọ̀ yín o òdodo bẹ̀tẹ̀ mi ó sọ fún yín ó jù báyìí lọ so lórí Siliki tẹ́mi ń bá lọ Ayinde lu Siliki ní 90s ayédèjò wàláì ayéjò Siliki o ẹ má jẹ́ n parọ́ tàn yín jẹ. Ayinde fúnra rẹ̀ ló kọ níbìkan tó ní tó bá ti rí fọ́tò mi kó sami tó bá wá ṣàdúrà tàmí àdúrà Ayinde Adé ìwọ gangan ti ń ṣàdúrà fún ráẹ̀ o ìwọ gangan ti ń ṣàdúrà fún ráẹ̀ o
kéèyàn tó lè wo òṣùṣùṣù kó kọrin pé káwọn èèyàn máa wo fọ́tò òun kán dẹ́gbà. àlàlá ọmọ Sílíkì tí mò ń sọ̀rọ̀ ẹ̀ òun rèé orin ńlá ni o nínú ayé Wasiu Ayinde kẹsẹ̀ tí kò lè gbàgbé tí ó fi kú ọlọ́run àánú ní àwọn rẹ́kọ̀dù ẹ̀ tó hìtì jù lẹ́yìn Tàlà 84 Sílíkì ni ṣe mọ̀ pé gbogbo ayé lójó Tàlà 84 ìwìn àtàlùjọ̀nù Nàìjíríà jó Tàlà 84 lé 84. ọlọ́wọ́ àwọn ọgbà náà ọmọ kékeré kan ní fún mi ní ti sè é. ayé ń bínú kádàrá wọ́n ti gbàgbé àkúnlẹ̀ ẹ̀yàn. ọlọ́wọ́ àwọn ọgbà náà kò láwọlé kan ní fún mi ní ti sè é. òdẹjọ́ 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 Àyìndé ní bọ́lá olúwayé oníṣùújì. ayé ń bínú kádàrá wọ́n ti gbàgbé àkúnlẹ̀ ẹ̀yàn. ẹni ẹlẹ́ni tó ní gbà ṣe ẹlẹ́ṣẹ̀ àní tó bá mi sàmì. ṣé ti rí báyìí orin ńlá ni o Sílíkì ẹni tó bá ti dáyé nígbà tá a kàn play music yìí ó bá máa nǹkan tá à ń sọ pẹ̀lú Wasiu Ayinde. èèyàn tí máa ń bínú ni Wasiu Ayinde ẹ̀dá tó nínú fùfú ni ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe dáa ni a ti mọ̀ pé bọ́lọ̀ ń ṣe dóònù bí ó dẹ̀ ṣe lògbà tí ẹni yẹn snob ni ó lè rí kó má kí yín kò sí tí ó ṣẹlẹ̀ èmi tí mo dúró etí kí Wasiu Ayinde rí tí ò dá mi lóhùn kò sí tí mo ṣe fún. àjọpàdé ní Alesh Hotel ní 2004 December 31st 2004 àpàdé olówó play ní Alesh Hotel. mo kí Alhaji Wasiu Ayinde mo dọ̀bálẹ̀ fún kódà kò kí mi ó dẹ̀ gbégbé mi kọjá lọ so mo ti torí ẹ̀ bínú sí bọ́lọ́run ṣe ṣètò tí ẹ ní gbogbo tọ́lọ́run bá dá ẹ má fọwọ́ kan ètò Ọlọ́run ẹni má fẹ́ tọwọ́ bẹ̀ ètò Ọlọ́run ni bọ́lọ́run ṣe ṣètò Ayinde nìyẹn. Ebi báyìí la máa fi àdàgbà ètò yìí sí ẹ má bínú sí wa kò ní jù báyìí lọ.